wípé ẹnikẹ́ni tó bá purọ́ nínú wa irú ẹni bẹ́ẹ̀ kí Ọlọ́run ṣe kíni kí Ọlọ́run kí ó di àìsàn tó ń tọ̀hún àìsàn rọpárọsẹ̀ stroke ní jẹ́ bẹ́ẹ̀ kánsà kó mọ́nítọ̀ ọ̀hún jẹ̀díjẹ̀dí kó mọ́nítọ̀ ọ̀hún akọ ibà kó mọ́nítọ̀ ọ̀hún ṣòtíye chronic ulcer kó mọ́nítọ̀ ọ̀hún kó ń tọ̀ ọ̀hún àti ìyàwó àtọmọ rẹ̀ kí wọ́n kú lórí àìsàn tí wọ́n ní bọ́m̀bẹ̀ ẹlẹ́ẹ̀kejì kó má ní àtúbọ̀tán rí kó tún wọ́ kọ́lọ́n tún wá fi náà ayé àti tàbí kìyàmọ̀ jó wọn ẹni tó bá purọ́. lẹ́gbàá pa irọ́ kan mọ́ mi kẹ́ ẹ wo irọ́ tí lẹ́gbàá pa mọ́ mi ẹ máa gbọ́ o ẹ wá rí irọ́ ẹ̀ tó máa jára lẹ́yìn. pé ká mú ìjọ Wednesday èní ká continue debate àwọn lọ́ṣàdéhùn. That was the promise he made. He made a promise, but he couldn't fulfill it. Bàbọ̀sẹ̀ ṣe ẹgbọ́n tí lẹ́gbàá wí ó ní mo ṣàdéhùn mi ò fulfill ẹ̀ ó ń parọ́ mọ́ mi ni o Ọlọ́run á dẹ̀ gbẹ̀tọ́ mi lọ́wọ́ ẹ lẹ́gbàá Abdulrauf Babatunde Ọlọ́run á gbẹ̀tọ́ mi fún ẹ lọ́wọ́ ẹ fún mi. And that is their way of ignoring someone who is knowledgeable than them. ṣe gbọ́ gbọ́dọ̀ tó lò evan pos ó ní àìdíà táwọn máa fi ń sá fẹ́ni tó bá nímọ̀ jù wá lọ nìyẹn irọ́ ló ń pa o ẹ máa gbọ́ o. ọ̀nà tó máa ń gbà ignore tó bá ti rí pé ó mọ̀ ju àwọn lọ nìyẹn wọ́n promise ẹ̀ wọ́n fún lẹ́gọ́và. Now, ká pàdé tó bá di Wednesday Alhaji Adégúnwà ló ṣàdéhùn ló pè wọlé sórí prógámù mi wọ́n ní ká continue níjọ́ kejì ní Saturday mo lè mi lè ráyè mo lọ sí school ṣòtìyé Sunday kò sáyè ó ti yẹn sìn Alhaji Adégúnwà wá ní Sunday kò sáyè Sunday mi náà ráyè ọ wá ní Monday wọ́n náà fẹ́ travel Monday èmi ní Monday wọ́n náà fẹ́ travel ní Monday sọ wá ní uk ká fi sí Wednesday ìní wọ́n ní ká fi sí ìní ló bá díjọ́ Monday lẹ́nìkan bá pè mí ló bá díjẹ́ mo yí nǹkan sí Làbáìkà kọ mo ní kíni ó ní Làbáìkà ti kọ post pé àwọn fẹ́ ṣàlà àkíyèsí ìmọ̀ fún àfáà lẹ́gbàá lórí Islam ó ní iṣẹ́ tó náà fẹ́ travel nìyí o tó ṣàdéhùn pé ká pàdé Wednesday gófà nìyẹn ní Wednesday ni wọ́n fi àdéhùn wá sí wọ́n bá sáré jáde lánàá wọ́n kọ post ní ìjọ Saturday ìjọ Monday astagfirullah ìjẹta Monday wọ́n láwọn fẹ́ ṣe program lálẹ́ wọn ò padà ṣe òun ni wọ́n ṣe lánàá ṣé àdéhùn wà nìyẹn. mo dákọ̀ aago lẹ́gbàá gbọ́ o lẹ́gbàá jáde ní 3 PM ìgbà ní àbòsí rẹ̀ 3 PM bó o ṣáàdéhùn wa rèé fúnra rẹ̀ ìjùlẹ̀gùn ẹ gbọ́ àdéhùn tá a jọ ṣe ẹ máa gbọ́ náà. ó jẹ́ ìbọn Aisha. mi ò mọdún tó fi jùlọ. ẹ̀rọ tó máa ṣẹlẹ̀ lẹ́gbàá program ẹjọ́ kọ̀tínú lọ́la ẹ lọ sí àwọn wádìí tí mo sọ yẹn ẹ bá sọ wádìí èdè ni màá gbọ́ evidence mi wá gbé. táìmù wo ni ká mú lọ́la táìmù wo ni ká mú lọ́la. ẹgbẹ́ abia 4:30 sí 5 náà ni ó wà òkè. ọ̀la yẹn ọ̀la yẹn máa fẹ́ táìtì fẹ́mi torí látàárọ̀ ni mi ti máa wà ní kíláàsì lọ́la o ó dé alẹ́ kí n tó dé. ìjọ rẹ fẹ́ mú. ṣọtiyé so Sunday náà bẹ́ẹ̀ Sunday yẹn náà bẹ́ẹ̀ ṣé ká mú Monday. Monday ẹ fẹ́ travel ma travel. ẹ fẹ́ travel Monday Tuesday ńkọ́. nàìjíríà fi sí Wednesday inshallah wọn náà ṣọ́ àdí Wednesday lọ. òkà fi sí aago 5 jọ Wednesday. ok Wednesday inshallah wọn náà ṣọ́ àdí Wednesday lọ. òkà fi sí aago 5 jọ Wednesday. ok Wednesday inshallah wọn náà ṣọ́ àdí Wednesday lọ. òkà fi sí aago 5 jọ Wednesday. ok inshallah. ẹ jọ ta ló ṣàbòsí ta lójú lẹ́gọ́bà. wípé ẹnikẹ́ni tó bá purọ́ nínú wa
tó bá tako òdodo nínú dìbéètì ṣótiyé tí a fẹ́ ṣe, tó bá tako òdodo tó fi agídí ọkàn àti ìfẹ́ ẹnu àbí àìmọ̀ kan tó bá fi tako òdodo nínú tá a fẹ́ sọ dìbéètì tá a fẹ́ ṣe ṣótiyé, irú ẹni bẹ́ẹ̀ kí Ọlọ́run ṣe kí ni, kí Ọlọ́run kí ó di àìsàn tó ń tọ̀hún, àìsàn rọpárọsẹ̀, stroke ní jẹ́ bẹ́ẹ̀, kánsà kó mọ́nítọ̀ ọ̀hún, jẹ̀díjẹ̀dí kó mọ́nítọ̀ ọ̀hún, akọ ibà kó mọ́nítọ̀ ọ̀hún, ṣòtíye chronic ulcer kó mọ́nítọ̀ ọ̀hún, kó ń tọ̀ ọ̀hún àti ìyàwó àtọmọ rẹ̀ kí wọ́n kú lórí àìsàn tí wọ́n ní bọ́m̀bẹ̀. ẹlẹ́ẹ̀kejì kó má ní àtúbọ̀tán rí, kó tún wá kọ́lọ́n tún wá fi náà ayé àti tàbí kíyàmọ̀ jó wọn, ẹni tó bá purọ́